You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Nollywood veteran actress Bimbo Osun celebrated her birthday on the 24th of July. Has taken to Instagram to react to what actress Seyi Edun and Jai Kuti did to her. Bimbo Osun got a shocking birthday surprise from Seyi Edun in the middle of the night. Are we in the right track? Hooray! She's a jolly good girl. She's a jolly good girl. She's a jolly good girl. What? Thank you. Trying to get you early before the day. Thank you so much. Many happy returns, many happy returns. Thank you so much. Yes, ma. Thank you. Shy, thank you. Abímbọ́lá tí mo bá olóye mo pè yọ lóko ọkọ̀ lápọ̀ bá ìlàjì ọkọ̀ lápọ̀ lódùmarè yọba èmi bá olóye mo pè yọ lóko ni Abímbọ́lá o Abímbọ́lá o Abímbọ́lá o ó yá súnmọ́ mi ó wá ṣèṣe àwọn bàbá tó bí ọlọ́mọ Oǹdó èkì mo ogún járe lé àwọn bàbá rẹ̀ Abímbọ́lá mọ́ gbóhùn lẹ́nu mi sórí ọ̀lọ́lọ́ tí bá ń lọ́lọ́ tí ọ jábọ̀ ọ̀lọ́lọ́ ó ní ohun tí yóò gbà lọ́dọ̀ ọlọ́ni àti sọ pé lèmi ń jẹ́ bí mo bá ń pèrè ẹ tí mò ń po ọkọ rẹ tí wọ́n dákẹ́ ẹ̀sán bí mo ní wọn gbà lọ́wọ́ rẹ nítorí ọjọ́ òbí rẹ tí wọ́n lọ́nà ni Abímbọ́lá o Abímbọ́lá ọmọ ṣe àkẹ́kẹ́ ọ̀la èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ ó yẹ mọ̀ pé Abímbọ́lá o ó yá gbé jẹ́ẹ̀tì kó o gbéra o jáde ní àwọn bàbá rẹ Oǹdó èkì mo gbọ́ o ọmọ àjàjà torítorí ọmọ jàjàjàjà bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́lẹ̀ ní jàjà ọ̀jàjà láwọn pé nílé bá bẹ́ẹ̀ ni èmọ̀gún ni yín ará àlágbẹ̀dẹ ọmọ èjìjẹ́ náà èjìjẹ́ mi èjìjẹ́ ńlá ńlá bẹ́ẹ̀ ni olóyà bó o finá nílé bàbá rẹ̀ àní bó o finá ará àlágbẹ̀dẹ kó o ṣeun bó o bá finá ńkọ́ ará àlágbẹ̀dẹ kó o ṣeun finá bẹ̀ lẹ́nu àlágbẹ̀dẹ ọmọ olódó yàgbé rèé ògbó. Iná máa jaja tó ìtòrí ẹ̀wọ̀n jẹ́ bọ́ ògùn onísọ̀rin ó ní méje nìrè méje lògùn ògùn alára ní jaja ògùn onírè ní jagun ògùn kọlà níjẹ yọ ògùn mọ́làmọ́là níjẹ ògùn wádọ̀wádọ̀ ẹja níjẹ ògùn gbẹ́nàgbẹ́nà òdò ògì níjẹ ògùn wájàwájà ńkọ́sùkùsùkù ẹja níjẹ nígbà dídélé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Oǹdó èkì mọ̀ wọ́ Abímbọ́lá láṣọ ọlọ́wọ́n bá o sí ọmọ ọbẹ̀ èyí tó bá pẹ́ kọ́ ọmọ mọ̀ rí tí ẹ ṣe ojú kan tó bá jò kó sí lọ́wọ́ ó yẹ mọ̀ pé Abímbọ́lá o ó yá gbé jẹ́ẹ̀tì kó o gbéra o jáde ní àwọn bàbá rẹ̀ àti sọ pé mo dé sí Ọlọ́run lónìí mo dé sí Ọlọ́run lónìí mo dé sí Ọlọ́run lónìí sóòní jẹ́bi ní òde mi èmi tí mo pọ̀ yàtọ̀ yà dá mi lóhùn nílé òmìnira ṣáì tó ní ìmọ̀ kí ọmọ ẹ̀yà náà ti sọ pé o gbèjà kó o bá ń lọ bá Bímbọ́ sí kó o bá ń kí ikú ọdún èmi tí mo pọ̀ ya ọ̀yá dá mi lóhùn nílé òmìnira mo
èmi àwọ̀ òdélé bàbá rẹ̀ ṣáì lónìí mọ́. Odò ẹ̀ kí mo fọ́ ọmọ àjàjà torítorí ọmọ àjàjà torítorí ọmọ àjàjà torítorí odò jàjàjàjà bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́lẹ̀ ní òní jàjà ọ̀jàjà ńlá mọ̀ pé ẹ fi rè mí ní ṣètìyẹ ojúbọ tó bá jọ kò sí ní ọmọ ya gbèsè ṣe torí mo ò pẹ́ kí tẹnìkan ó bàjẹ́ mo ò pẹ́ kí tẹnìkan ó mọ̀ ṣe dá jẹ́jẹ́ lò jẹ́jẹ́ lò jẹ́jẹ́ lò màmá abẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹlẹsẹ̀ tó rí ìyá abẹ náà wò ẹni ní ọmọ wọn lò onídébálé mọ̀ gbọ́n ìgbà ojúlé tó rí yẹn òun ní wọlé kán ìgbà ọ̀nà ní wọlé àwúrẹ́bẹ ìgbà láàánú àwọlé tọ ọmọ òní ṣiṣẹ́ òní ṣiṣẹ́ òní tẹ́ kẹ̀kẹ́ kí tẹ́ láwùjọ ẹ̀fọ́ Abímbọ́lá òní ṣiṣẹ́ òní tẹ́ ayá máa fẹ́ràn ẹ ẹ̀yọ́nú ayé mo pè ayá máa yọ́nú sí ọ ayá máa yọ́nú sí ọ ayá máa yọ́nú sí ọ èèyàn tó bá ń wo ọ ẹnu yọ ni wọ́n fi máa wí ti yẹ àtẹ̀wé àtàgbà àtọyún inú àtàṣẹ ìdí wọn máa fẹnu yọ wí tiẹ wọn gbọ́nìrè nílẹ̀ lásọ̀rọ̀ àtàrẹ ayé máa wí tiẹ síre wọn wí tiẹ sówó wọn wí tiẹ sọ́lá wọn wí tiẹ sàìkú tí ṣe báyìí ọ̀rọ̀ òní tẹ́ òní táwọ́ná Abímbọ́lá òní pòfo láṣọ ọlọ́run ọba wa máa bẹ ilé rẹ̀ ò ní pẹ̀dí ilé ayọ̀ kì í pẹ̀dí ilé rẹ̀ ò ní pẹ̀dí mọ̀ gbọ́n irú ẹja kì í rùn. In another post, the 49-year-old actress give God the glory for where she is today and the opportunity to be able to reach herself. A happy birthday in good health. Mọ̀ gbọ́n irú ẹja kì í rùn irú èkú kì í rùn Abímbọ́lá ò ní rùn ní ayé kó ò ní parun wà máa bẹ àtiwá àtìdílé rẹ ikú kan ò tó pẹ̀tà lójú ran ikú ò ní pa ọ́ lójú ran ikú ò ní pa ọ́ lójú ran ikú ò ní pa ọ́ lójú ran àwọn tó bí ọlọ́mọ ìwọ náà wà wá rere ọmọ jẹ ikú kan ò tó pẹ̀tà lójú ran wọ́n níbi náà bá kó àfẹ́ ẹrúgbó ojú kan lè bá kó àfọmọ rẹ lọ́pọ̀ Abímbọ́lá ọmọ ní ọ̀sìn yán kó o tó wá kú wàjàgbà wá dògbò àní gbọ́kulẹ̀ lọ́gbọ́lọ́gbọ́ làábàlẹ̀ Abímbọ́lá wàjàgbà wá dògbò níbi àyè kó o wá ṣáì lónìí mọ́ kí ọ òun lónìí mọ́ kí ọ ó ní Abímbọ́lá tó rí ọmọ mi dáadáa ó ní ìyá mi ni ìdùnnú mi ni ìfẹ́ mi ni ó ní àjíṣepẹ́ báńkì rèlé bàbá tó bí lọ́mọ Abímbọ́lá mo jíṣẹ́ o èmi ti jíṣẹ́ tọrọ mi mo rèlé bàbá mi ọkùn mọ̀ pé àjíṣọpẹ́lẹ̀ mi mo ní sáláì mọ́tẹ́lẹ̀ bàbá mi èmi ẹ̀ṣọ́ wo rèlé bàbá tó bí lọ́mọ àjíṣọpẹ́ mo rèlé ẹ̀ṣọ́ gàrà ògbó. Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.